Ó tó ọdún mélòó báyìí tẹ́ ti fojú kan ọmọ yín gbẹ̀yìn? Mo ti fojú kan báyìí gbẹ̀yìn báwo ti ń lọ sọ́dún 5 báyìí. Máyégún mo ti lémi ò ní dákẹ́ nítorí káyé ó léegún ni mo ṣe wáyé. Káyé ó léegún ni mo ṣe ń kọrin. Ọlọ́gbọ́n olóye lórin ewì mi yé bí mo bá forin ewì ṣèkìlọ̀ ìwà. Ojo Awogbemi Máyégún Akéwì abọ̀rọ̀ gbáǹkọ́gbì gbáǹkọ́gbòsà mo dé o. Ìmọ̀sí Ọlọ́run lórí ewì tí mo ń ké ìmọ̀sí ọmọ ẹ̀dá kọ́. Ọba Olúwa nípasẹ̀ orin ọgbọ́n kó tó ṣe é kọ. Ọba aláṣẹ lọ̀rọ̀ ló ń yà mí ní gbólóhùn ewì kíké wèrè kan ò lè díṣẹ́ ọba òkè lọ́nà. Ojo Awogbemi Máyégún Akéwì bí náà tún láṣọ ẹ̀jẹ̀ tán lè kọ́ná. Mo tún dé wẹ́rẹ́ bí eji alẹ́ mo dé nkùtù bí eji òwúrọ̀ mo dé pápápá bí eji ìyálẹ̀ta. Ọ̀rọ̀ tí ń lọ nípa Prophet Olúalọ́ tí ń fàríyànjiyàn ni mo málàyé rẹ̀ wá fún kó wá kélé tí ó farabalẹ̀ gbálàyé ìjìnlẹ̀. Nínú rẹ́kọ́ọ̀dù ìbàjẹ́ ènìyàn apá kìíní apá kejì tí mo ṣe. Ọ̀pọ̀ ló gbọ́ mi lágbọ̀ọ́yé tí wọ́n kan sáárá. Àwọn kan gbọ́ mi wọ́n sì mí gbọ́ wọ́n fapá jánú. Nítorí pé mo gbàmọ̀ràn fún Rotimi Daniels tó ń pera rẹ̀ láwí kóńkó. Pé kó yé mọ́ gbáwọn ẹni wọ́n fẹ̀sùn kàn ṣépè mọ́ pé ò lè yanjú ohun tó wà ńlẹ̀. Mo sọ̀rọ̀ nípa Prophet Olúalọ́, mo sọ̀rọ̀ nípa Pásọ Adébóyè, Pásọ Oyèdépò Olúkọ̀yà, mo sọ̀rọ̀ nípa Pásọ Kúmúyì. Pé káwí kóńkó yé mọ́ gbé wọn ṣépè mọ́ gbogbo wọn kọ́ ní fẹ́ẹ̀kì ìránṣẹ́ Olúwa. Mo gbà á lámọ̀ràn lórí ti Prophet Olúalọ́ tí ń gbé ṣépè ṣáṣáṣá lemọ́lemọ́ tó ní ó ti lu aya rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó bí. Pọ́tà àwọn ti dẹni àwátì wọn ò rí wọn mọ́. Pẹ́ni ẹni kú ọ̀sọ̀jọ́ ẹni ẹni nù lọ. Mo ṣèkìlọ̀ lórí ariwo tí ń pa tó ní k'Olúalọ́ ṣàlàyé ibi tí aya rẹ̀ wà. Ẹ wá gbọ́ ẹ̀yin aráàlú wa ẹ lọ fọkàn balẹ̀ kò sóhun tó ṣaya Olúalọ́. Máyégún bí mo bá ń kọrin dájúdájú mo ti wádìí òkodoro ọ̀rọ̀ mo sì ti mọ òtítọ́. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nípa aya Olúalọ́ àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ mo ti rìn jìnnà mo ti tọpinpin. Àsìkò ọ̀rọ̀ ni ò tí ì tó básìkò ọ̀rọ̀ bá tó gbogbo yín lẹ́ ó mọ húlẹ̀húlẹ̀. Òótọ́ ni pé màmá aya Olúalọ́ ò bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ láti ìgbà pípẹ́ wá. Àmọ́ àwọn ọmọ màmá tó kù wọ́n ń bá aya Olúalọ́ sọ̀rọ̀ lórí aago. Ẹ ò ṣe béèrè wò pé kí ni dé tẹ́gbọ́n àtàbúrò aya Olúalọ́ ń bá aya Olúalọ́ sọ̀rọ̀ tí wọn ò sì gbé fóònù fún màmá wọn kó bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ kí màmá lè dunnú. Lówe nílò àgìdìgbò ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ̀ díẹ̀. Ohun tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. Àṣírí ń bẹ tẹ́ ẹ̀ tí ì mọ̀. Tí màmá òfin rọ́mọ rẹ̀ bá sọ̀rọ̀ fúngbà pípẹ́ wá. Aya Olúalọ́ ni ẹbí òun ló lè ṣàlàyé ohun tó fa sábàbí tó fi dákẹ́ lórí ariwo tí ń lọ. Mo mọ̀ pé aya Olúalọ́ òun ló di kò ṣàìgbọ́ nípa màmá ẹ̀ tó fi gbé ta táriwo ń lọ lókè lódò. Ẹ lọ gbà mí gbọ́ nípa ohun tó fa sábàbí ọ̀rọ̀ táyà Olúalọ́ ò fara rẹ̀ hàn sí gbangba. Kì í ṣe tikú kì í ṣe tààrùn. Aya Olúalọ́ ń bẹ lálàáfíà mo ti ṣọ̀fín tó tó. Màmá tó jáde síta tó ké gbàjarè ìtara abiyamọ ni. Kò séèyàn tó lè jẹ́ kó mọ́ pariwo ìbò sí ará àdúgbò. Ìṣòro tí ń bẹ níbẹ̀ màmá ti sọ pé kóun ó tiẹ̀ gbóhùn ọmọ òun lórí aago ó ló parí. Ṣé ẹ ti wá rí i pé bẹ́ẹ̀ ti rò ó jù bẹ́ẹ̀ lọ. Ohun ọ̀pọ̀ ènìyàn rò bẹ́ẹ̀ kọ́ lórí bọ́jọ́ bá pé ẹ ò rí pọ́rọ̀ ò rí bẹ́ẹ̀. Ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ kò ní pẹ́ dé o. Èmi ò ní ṣáájú ẹlẹ́ẹ̀ẹ́dẹ́pẹ̀ẹ́dẹ́. Ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ò lè yeye ọmọ arọ́mọ. Mo fi dá yín lójú aya Olúalọ́ tẹ́lẹ̀ ń wá gbogbo yín lẹ́ ó rí ó kù díẹ̀. Nípa b'Olúalọ́ ti dákẹ́ tí ò sọ̀rọ̀ kankan nípa rẹ̀. Nínú ìwádìí tí mo ṣe wọ́n jẹ́ kó yé mi pé Prophet Olúalọ́ ìbá ti fèsì ọ̀rọ̀ lórí ìbéèrè tọmọ tí ń jẹ́ Rotimi ń pariwo lé lórí. Àmọ́ ọ̀nà tí Rotimi gbé gbà ní ò bójúmu tó. Ẹ̀sùn ló fi kan ọ̀yàn. Ò tí ì gbésì kankan ó ti ń gbé táyà tọmọ rẹ̀ ṣépè. Ṣé tó bá yá táwọn ọmọ Olúalọ́ dàgbà tọ́rọ̀ sì rí bẹ́ẹ̀ ti lórí ṣẹ́nu wọn dùn
bẹ́ẹ̀ tí ń gbé bàbá wọn ṣépè ṣáṣáṣá ṣáyà olúwa lọ́gbọ́n lè fojú re wo gbogbo yín korongodo. Màmá àtọmọ rẹ̀ wọ́n sì padà sọ̀rọ̀ tójú ó padà wá dojú ẹni arọ̀ lóye. Ẹ jẹ́ ká bira wa, ṣé Jésù àbí ànábì ní Rótìmí ń bájà ni àbí gbogbo onígbàgbọ́ àgbáyé àtàwọn mùsùlùmí pátá? Àbólú alọ́ tó bá jẹ́ olú alọ́ ni ṣe bó yẹ kó mọ pariwo lórí ẹ̀ṣẹ̀ tó ní olú alọ́ṣẹ̀ gan-an ni. Tó bá sì jẹ́ pé body of Christ ló ń bínú sí, kó jẹ́ ká mọ bí òun rè. Ìdí abá ni pé Rótìmí Daniels tó dojú gbogbo ọ̀rọ̀ rú tó jẹ́ mọ́ pé ní Rótìmí Dandawi ó ti gbé Jésù ṣépè, ó sì ti bú ànábì òjíṣẹ́ ńlá. Kí wá lohun tó fẹ́ gan-an? Ṣé káwọn ẹni tó gbọ́ Olúwa lólùgbàlà wọn darí sílé ni? Àbáwọn tí wọ́n fọba aláṣẹ olùgbẹ́kẹ̀lé kí wọ́n lọ jáwọ́ nínú bíbọ́ba aládùúwò pọ̀? Àwọn ọlọ́gbọ́n olóye lórí mi yé. Èmi ò pé Rótìmí ò ṣiṣẹ́ takuntakun. Ṣáká ló dájú àwọn ẹni àmì òjòrò wọ́n ń bẹ nínú àwọn ẹni àpè lẹ́ni àmì òróró tó ṣe pé wọ́n ń kériwo yà ní kọ̀rọ̀ wọ́n sì ń kálelúyà níta gbangba. Àwọn ẹni ẹ̀kọ́, àwọn ẹni ègbé, bí wọ́n ti ń bẹ ní ṣọ́ọ̀ṣì ni wọ́n ń bẹ ní mọ́ṣáláṣí. Mo fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti dàrin ẹjọ́ ayé wọn rú, tí wọ́n ti fogún gbogójì lọ́wọ́ wọn, tó ṣe pógun kan ṣoṣo ni wọ́n bá lọ sórí òkè lọ́dọ̀ wọn. Àwọn ẹni àmì òjòrò tó ṣe pé 1,000 ogun ni wọ́n tún kàgbákò bọ̀ lọ́dọ̀ wọn. Ogun wa yí lugun, ogun dogun àrélù. Olúọba ọ̀run sì ti ṣèkìlọ̀ pé nípa èso wọn lẹ́ ò fi mọ̀ wọ́n. Ẹni tí ń pè é méwúrẹ́ wá ẹ má gùntàn wá, ṣé ó yẹ kẹ́ mọ̀ pé gbéwìrì ni? Ẹni tó wí fún ọ pé kó wá bọ́ra sí yòòhò fún gbàlà ogun ọkọ̀ ọ̀run, ó yẹ kó mọ̀ pé ṣe lọ́fẹ́ tọ̀ síbẹ̀. Ẹ jẹ́ ká bi Rótìmí Daniels tó bá wá sọ pé wòlíì èyí ò dáa, ìránṣẹ́ Ọlọ́run èyí ò sunwọ̀n, ẹni kó kúkú wí fún wa èyí tó ń gọ́ mọ̀ gẹ́gẹ́ bí ẹni àmì òróró tó dáa. Kí Rótìmí gan kúkú fọ̀nà hàn gbogbo ẹni tó pọ́n sákòlò. Tó bá ṣe pé òòṣà ló fẹ́ kí wọ́n mọ̀ ọ́ bọ ni, ó sì fẹ́ kí wọ́n mọ̀ ọ́ bọ́gi bọ̀pẹ̀, ó yẹ kó ṣàlàyé ẹ̀. Ṣùgbọ́n kó wá dúró níhà kò ṣe, kọ̀jọ́ olúre ṣe, ó tún gbọ́kọ́ lọ́wọ́ olúre ó fi kọ́gi. Confusion ní ṣokùnfà, ẹ lọ gbà mí gbọ́. Ó ti ní Jesus is a scam. Ó ní Jésù Kristi ò jẹ́ nǹkan kan, ó lánàá bí ò jẹ́ nǹkan kan. Ẹ jọ̀ọ́, èwo ni Rótìmí tún fẹ́ kí wọ́n ó ṣe? Tó bá ṣe pé Ògún àbí Ṣàngó ló fẹ́ kí wọ́n lọ mọ́ ọ sìn, ó yẹ kó ṣàlàyé ẹ̀. Àti ẹ̀ mọ bí tó dúró sí, bóyá ẹbọ ló ní ká mọ́ ọ gbé ni, bí Jésù ló ní ká mọ́ ọ bá lọ ni, bó bá ṣe pé ànábì ló ní ká mọ́ ọ bá ṣe. Àlàyé Rótìmí ò tí ì yé wa, àmọ́ mo gbọ́ pé wọ́n ló ní kí gbogbo ẹni tí ń sin Jésù kó fi Jésù lẹ̀, pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ iwin, kí wọ́n mọ̀ bàǹjọ̀nù. Wọ́n ló sọ pé àǹjọ̀lú lòun. Mr. Rótìmí wọn dẹ́bi fún, iṣẹ́ ló ń ṣe ní tòótọ́. Àwọn wòlíì èké ń bẹ, ṣùgbọ́n ó yẹ kó fúnra rẹ̀ ní làákàyè. Ariwo tí Rótìmí ń pa lórí ìbéèrè tó ń béèrè lọ́wọ́ olú ọlọ́pàá ya rẹ̀ dà kó gbé síta. Rótìmí ti fọ́jú rẹ̀ pọ̀, sọ gbogbo rẹ̀ ní Dandawi Dandawi. Ńlọ́jẹ́ mọ̀ pé Rótìmí ní Dandawi, orúkọ tó tọ́. Ìbéèrè tí ò fàjà, ó sọ dogun, ó sì sọ dọdẹ. Ẹni tí ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ò bínú, ìwọ ló ń gbọ́ta rẹ̀ ṣépè. Ọ̀rọ̀ fàákájà tí Rótìmí lòun ń jà, ó rí gẹ́gẹ́ bí èèyàn tó fẹ́ gbani lọ́wọ́ oníkọlà létí omi, tó ti ń ti oníkọlà sínú ibú. Ṣé bóníkọlà bá ṣubú sínú ibú tán, ṣẹ́ni tó fẹ́ gbàlà lọ́wọ́ oníkọlà, ṣóun náà ò ní bódò lọ ni? Ìyàwó ló ń béèrè àtọmọ, èwo ni tèpè tó fi ránṣẹ́, ṣó lè jẹ́ ká lè rójú tú ọ̀rọ̀. Àwọn ẹni tó yẹ ọ̀rọ̀ mi ò yé, wọ́n ń ṣe bí mò ń ṣègbè lẹ́yìn àwọn ìránṣẹ́ Olúwa ni. Mo fẹ́ fi dá yín lójú, èmi ò pé Rótìmí ò gbìyànjú lórí ariwo tí ń pa. Àwọn ìránṣẹ́ èké ń bẹ, àwọn ìránṣẹ́ òdodo sì tún ń bẹ. Ṣùgbọ́n kọ́mọ generalize gbogbo ìránṣẹ́ Olúwa pé ní èké ni wọ́n, lóhun tí mo yàn lódì. Èmi ò pé gbogbo ohun tí Rótìmí ṣe ní ọ̀dá, ṣùgbọ́n kó máa bú gbogbo ìránṣẹ́ Ọlọ́run, ìyẹn ni ò tọ́ rárá. Èmi ò pé
kó má bá àwọn ẹni èké nínú wọn wí. Ó lọ mọ̀ dájú pé gbogbo wọn kọ́ ni wọn kì í ṣe wòlíì òdodo. Àwọn tó mọ Olúwa dájú ń bẹ láàrin wọn. Àwọn tó bá jẹ gbì jẹ́ kí wọ́n ó kú gbì. Yé kan gbogbo òjíṣẹ́ Olúwa lábùkù. Gbogbo wọn kọ́ lẹ́ni ẹ̀tàn, mo fẹ́ kó gbà bẹ́ẹ̀. Àmọ̀ràn mi rèé, fẹ́ bí aya Olúwa lọ kí wọ́n ṣe sùúrù. Màmá wa girama ẹ ṣe sùúrù. Ọ̀rọ̀ ń bọ̀ wá lójú. Prọfẹ̀tì Olúalọ́kọ́ ló gbọ́mọ yín pamọ́. Ìjà ló dé lórin dòwe. Gbogbo bẹ́ẹ̀ ti ta Olúalọ́ àtaya rẹ̀ tó jọmọ yín lọ́pọ̀ fara àta. Ewu gidi ni. Ẹ sì rògbẹ̀yìn ọ̀rọ̀ pé kí ló lè ṣẹlẹ̀ nígbà tẹ́ ẹ bá rẹ́ tán. Màmá wa ẹ ṣe sùúrù. Wàyí o, ẹ̀yin pásọ̀ tó ń pàtẹ́wọ́ fún Rótìmí Àwíkoko pé kó mọ̀ bá ṣe lọ. Èmi ò mọ̀ bóyá Jésù lẹ́sìn, mo ní ń béèrè kẹ́wí ká gbọ́. Rótìmí tó ṣe pé ń gbé Jésù tẹ́lẹ̀ ẹ̀sìn ṣépè tó lókù ni kò lágbára kankan tó lè fi gbani. Lẹ́tún pàpà ń ṣe látìlẹ́yìn fún takò òjíṣẹ́ Olúwa kẹgbẹ́ yín. Ẹ ǹlẹ́ o, pásítọ̀ làgbáyé já, pásítọ̀ Nọ́sírì, ṣé bó ti yẹ kó rí nù? Ẹ mọ̀ múra, tiyín náà ń bọ̀ kò ní pẹ́ dé, tó ní kálukú ó he tiẹ̀ nínú ọ̀rọ̀. Ojo Awogbemi, Máyégún Akéwì Oòduà ń tilé toko, mò ń lọ náà o. Mo sì tún padà bọ̀ pẹ̀lú ẹ̀rí kíkún, mo fi dá yín lójú. Bí mo bá dé tán ni yóò fòpin sóhun gbogbo tí ń lọ. Ẹ jẹ́ kí n lọ ṣèwádìí tán kó kúná. Ẹ kú ojú lọ́nà fórin ewì tí ń bọ̀. Ẹ lọ subscribe sí Ojo Awogbemi Kabiesi TV lórí YouTube channel. Kẹ́ lè mọ̀ jẹ̀gbádùn orin gbogbo tí ń lọ. Àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí pátá kẹ́ lè mọ̀ jẹ̀gbádùn rẹ̀ ń bẹ̀.